ìwé ìyìn rere ti Jòhánù orí ogún. Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà. Nọjọ́ kìíní ọ̀sẹ̀ ní àárọ̀ kùtù àì. Ọ̀rá ìdí àfẹ̀mọ́júmọ́. Rè Maria Magdalene wá súbojì. Orí ọvọ àti gbé ògbòrè gborin. Rè wá nẹ̀rẹ́ júlẹ̀kù bojì nẹ́kò. Náà dó ń dẹ́rì káyéfì. Àbúyáwú ló ń súré gbá olé Pétérù lọ. Àti ọkọ̀ náà wọn mọ ẹ̀yìn Jésù. Ìjésù fẹ́ràn. Oyè láwìí wọn ọvọ. Wọ́n má ti gbé Olódùmarè kò nù bojì. Rè ṣe kẹ̀dẹ̀rì. Àmọ̀rò buran látẹ̀sí. Èèpà. Náà dẹ́rì Pétérù dẹ́gbọ̀ káyéfì. Tó ń ti ọmọ ẹ̀yìn òmùrẹ̀. Ọjọ́ rodo yìí. Wọ́n tara ṣàṣà máa lọ sí ubojì lè ṣe kẹ̀dẹ̀rẹ́ àbòsí líre ṣúkejì Pétérù yìí wíyẹn yára ju Pétérù lọ òye ṣáájú rẹ̀ fún bojì náà dérú yẹn rẹ̀ fún bojì òyìn lóṣù òyìnbó inú bojì òyìn rí aṣọ ọgbọ̀ ra àfúlélẹ̀ àmọ̀ṣá òun wọ̀ nù bojì lọ ṣùgbọ́n náà dérí Pétérù rẹ̀ ń bá nẹ́yìn rẹ̀ dẹ̀ fún bojì ìyẹn ìwọ̀ nù bojì lọ òyìn rí aṣọ ọgbọ̀ náà nòró bá àfúlélẹ̀ sí àti ọfọ gèlè rẹ̀ bá ní obi orúkọ Jésù ìyẹn sì pẹ̀lú aṣọ ọgbọ̀ náà ṣùgbọ́n tá a kájọ lóòró bọkàn ní gàbàdàyà náà dénẹ́rì ọmọ ẹ̀yìn òmùrẹ̀ yìí ọ̀nìrè kọ́ fún ubojì náà ìyẹn ìwọ́nù ubojì pẹ̀lú oyiri aṣọ ọgbọ̀yì àtúgẹ̀lẹ̀ òyìnbàgbọ́ nítorí ọvọ àṣà àti kọ́ nínú òwe mímọ́ ọvọ òun lè ṣaláì máa jíǹde kó nókù wọn ìṣẹ́sẹ́ wọn dẹ̀yìn sùlé wọn lè ṣe kẹ̀dẹ̀rì Maria ìyẹn ródo etí ubojì lóde òyìn máa gbọ́n mi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ níbòǹdẹ́ ti ń ké nọwọ́ yìí òyìn lóṣù pégó inú ubojì òyìn kíyè sọ wọn angẹ́lì méjì aláṣọ àlà orí wọn bọ́n ti kalẹ̀ ọkàn va núra òòró ibiri Jésù kọrúwò sí àti èkejì níra ẹsẹ̀ n'òró bẹ àgbétẹ́ okùn Jésù sí. wọ́n ìwé rí Maria Magdalene ọvọ bó ń tiri wọ ọmọbìnrin yìí ó ń gbọ́n mi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ó ìwé wọn ọvọ nítorí ọvọ wọn ti gbé Olódùmarè mi ti bí èkó ńlá bẹ́ẹ̀ ṣe kẹ̀dẹ̀rì mímọ́ òró bọ́n gbé tẹ́jù sí. náà dé rí Maria Magdalene dẹ́gbì ọ̀rọ̀ ìtàn ó yí judẹ́yìn ó rí Jésù níbo ń ti gbé ródo rẹ̀ ṣe kẹ̀dẹ̀rì ẹ̀ mú ọvọ Jésù ròǹgà kí Jésù ìwé wọn ọvọ obìnrin yìí kíṣẹ́ ó ń tiri ó dára ìdí ọvọ ó ń gbọ́n mi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lé ń wá kí Maria Magdalene ìsìkì ọvọ aṣọgbà rọnire ń bọ́ ń sọ̀rọ̀ ó ìwé wọn ọvọ alàgbà kó súbọ̀rẹ̀ gbé okùn Jésù ti bẹ́ẹ̀ kó ìwé mi ní gbangba òró obìnrin ò gbé tẹ́jú sí ìmúlẹ̀lá gbé tibẹ̀ kó kí Jésù ìwé wọn ọvọ Maria òyì judẹ́yìn kó ìfèsì ọvọ Raboni ó túmọ̀ rẹ̀ mi jẹ́ olùkọ́ni kí Jésù ìwé wọn ọvọ má ìfọwọ́ rẹ̀ kàn mí nítorí èmi ìgòkè lọ sọ́dọ̀ bá mi àmọ̀ṣá ìṣẹ́sẹ́ rẹ̀ náà ó lọ sọ́dọ̀ wọn arákùnrin rẹ̀ mi ó láwé wọn ọvọ èmi ń gòkè lọ sọ́dọ̀ bá mi àti barun ẹ àti sọ́dọ̀ Ọlọ́run Olódùmarè tèmi àti Ọlọ́run Olódùmarè run ẹ. Maria Magdalene wa òyìnbí rán wọn ọmọ ẹ̀yìn ọvọ ohun ti rí Ọlọ́run Olódùmarè àti fọ òrùn báyìí lòun gbìrò òun. nùjọ́ náà rèm sí ọjọ́ kìíní ọ̀sẹ̀ náà dẹ́rì alẹ́ dẹ́lẹ̀ káàdẹ́ títẹ́ kú bí rán ọmọ ẹ̀yìn ni Júdà ó bẹ̀rù ọ̀wọ́n jù àfúyáwú náà dẹ́rì Jésù èròdò náà rìn wọn òyìnbí wọn ọvọ àlàáfíà rùn ẹ̀hún náà dẹ́rì Jésù dẹ́gbì bàtàn òyìn fún ọwọ́ rẹ̀ àti ọ̀gá rẹ̀ ràn wọ́n inú àwọn ọmọ ẹ̀yìn òyìn máa yún nítorí ọvọ wọn ti rí Olódùmarè Júdà náà kí Jésù ìtúgbì wọn ọvọ àlàáfíà rùn ẹ̀hún gẹ́gẹ́ bí bá mi ti rán mi bá gẹ̀lẹ́rè mi rán mẹ́ náà dẹ́ ti wí ọ̀rọ̀ ìtàn òyìn mi sùn wọn nara òyìn wí wọn ọvọ ẹgbà ẹ̀mí mímọ́ ọ̀nìkan nírẹ̀ bá fún ẹ̀ṣẹ̀ rẹ̀ àti fújì wọn ẹ̀ṣẹ̀ ọ̀nìkan nírẹ̀ bá kẹ̀dẹ̀ tó dá rodo àdámọ́ rodo rán ṣùgbọ́n Tọ́másì ọkànnì náà méjìlá à ń kórìkọ́ rẹ̀ ní dídímù ìyẹn sì náà rìn wọn náà dérí Jésù ń gbé dédé ọ̀rọ̀ yìí náà dẹ́ bọ̀ sáàrin wọn àwọn ọmọ ẹ̀yìn lè fojú gan ní òfarahàn Jésù yìí wọ́n ìwé wọn ọvọ àwàtí rí Ọlọ́run Olódùmarè ìtọ́mọsí ìfèsì rún ọvọ bá sí ọvọ òfojú gan ní apàwùsò nọwọ́ Jésù kí n dẹ́ tẹ̀ ká ọwọ́ rẹ̀ mi di apàwùsò náà kí n tún fi ọwọ́ rẹ̀ mi sí ibi òwà rẹ̀ èmi ní gbàgbọ́ náà dẹ́kunjọ́ mẹ́jọ náà dẹ́ran ọmọ ẹ̀yìn wà nulẹ̀ tó ń ti tọmọ sí pẹ̀lú wọn náà dẹ́ran gbé lẹ́kùtì kí Jésù ìtúfara hàn wọn òye rodo náà rìn wọn òye ti wí wọn ọvọ àlàáfíà rùn ẹ̀hún náà dẹ́nẹ̀rùn dẹ́gbìrì tọmọ sí ọvọ ìsúnmọ́ mi túwọ́ tó ń tukà rẹ̀ kó aró ọwọ́ rẹ̀ mi imú ọwọ́ rẹ̀ súnmọ́ bẹ́ẹ̀ kó dẹ́fù sí ìhà rẹ̀ mi kú ọ má ṣe aláìgbàgbọ́ mọ́ ṣùgbọ́n kú wọlé dòlú gbàgbọ́ kí tọmọ sí ìfèsì Jésù ọvọ Olódùmarè àtọlọ́run mi kí Jésù ìwírí tọmọ sí ọvọ Júdà ọvọ wúwọ rí mi rí wọ ṣe gbàgbọ́ alábùkù fún rí ọwọn réèrì mi àmọ̀ṣá ṣùgbọ́n àwọn gbà mí gbọ́ àkàìmọye iṣẹ́ àmì àtúnṣe yanu mùrẹ̀ kí Jésù ṣe níwájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rà á ṣàkọsílẹ̀ rẹ̀ nínú ìwé àmọ̀ṣá àwọn rà á kọ́ yìí rà á kọ́ mẹ́mẹ́lẹ́ gbàgbọ́ ọfọ Jésù rí ọ ní rèm ṣe Kristi náà ọmọ Ọlọ́run àti ní gbígbàgbọ́ kẹ́mẹ́kẹ́ lè nẹ oyè ní orúkọ rẹ̀ Ọlọ́run Olódùmarè ó bùsì gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà.